Gbogbonise fún nǹkan lọ́mọkùnrin bẹ̀rẹ̀ látorí low sperm count, manpower àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bismillah. bẹ́ẹ̀ ni o máa bá mi gẹ́ẹ̀tì fenugreek seed ṣe ti rí wàá gẹ́ẹ̀tì black seed powder wàá wá bá mi gẹ́ẹ̀tì obleta seed tá a mọ̀ sí abèrè. Nǹkan mẹ́ta yìí ni má fojú dí o kó dẹ̀ farabalẹ̀ gbọ́ fídíò yìí wá bá mi lọ gbogbo ẹ̀ papọ̀ kó sọ di powder máa bá mi ká lọ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn ìkọlù balagbara fi sákàǹtì àwọn aláìní charity account 2044237680 charity account 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rí wa wà ní Abraham Adesanya Lekki Ajah Etiosa Lagos. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Ẹ kọ́ọ̀lù wa àbíkẹ́ WhatsApp wa lórí +234 810 913 1425 ní Abraham Adesanya Lekki Ajah Etiosa Lagos ibẹ̀ la wà. Sórí nǹkan mẹ́ta tí mo ní kó wá fenugreek, mo ní kó wá black seed powder, black seed, mo ní kó bá mi gẹ́ẹ̀tì obleta seed abèrè. Sórí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí wá lọ kó kúná sọ di powder. Ó lè jẹ́ kí fenugreek yẹn pọ̀ ju àwọn nǹkan méjèèjì tó kù lọ. Kábèrè yẹn má pọ̀ jù. So black seed yẹn náà lè pọ̀. So fenugreek yẹn kó pọ̀ ju item méjì yẹn lọ. Wá sọ di powder. Ṣíbí kan láàárọ̀, ṣíbí kan lálẹ́ pẹ̀lú ògì ẹ̀kọ àbí warm water. Iṣẹ́ wo ló ń ṣe? Ẹni tó bá ní low sperm count wàá wá lọ fún either kó lọ fún 90 days àbí kó lọ fún 60 days ló máa fi lò 90 days kó gbẹnu tán gbogbo pé nǹkan ọmọkùnrin ó dẹnu kọlẹ̀ ó ṣe low sperm count iṣẹ́ tó ń ṣe pọ̀ Gbogbonise ní fún reproductive system ọkùnrin Gbogbonise ara ẹ̀ á nà ẹ̀jẹ̀ yẹn á run dáadáa ṣé mọ̀ pé kíní yẹn kò léegun iṣan ni tẹ́jẹ̀ ò bá dẹ̀ ti flow dáadáa ìdákọ́lẹ̀ á happen ẹ̀jẹ̀ yẹn á run dáadáa á dẹ̀ help gan so wà effective ẹni tí ò ní sperm tí sperm ẹ̀ ń lò àbí tí kì í rí kankan produce nínú sperm àbí tí sperm ẹ̀ ò ní mobility ṣé ó ti rí pé nǹkan tó kó pọ̀ ní ìfẹ́ torí skit lélẹ̀ so lọ lò ó nǹkan alẹ́ nǹkan arẹmọ nǹkan ajíra aróbò sa aróbò kó wà effective gidi bó tún ṣe wá wà yìí kò líǹkì mọ́ evil word tí kẹsì èèyàn bá lọ́wọ́ ayé nú o tún lè lò ó sí bẹ́ẹ̀ ni ó wà effective gidi so wàá máa lò ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ kódà tó bá kú bí wákàtí kan fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó o tún lè lò ẹ ti understand nsìn àdúrà ló ń gba agbára kọ ẹ fi fídíò yìí ránṣẹ́ ẹ dẹ̀ bá wa ra nǹkan táwa ń tà àwọn egbògi wa ní miracle leaves ní so irú ọkùnrin tó ń bá mú nǹkan ọmọkùnrin àbóbìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ àbí tí kèsì àwọn èèyàn ti gbẹnu tán wá lọ fún full package wa á fún ẹ product á dẹ̀ fún ẹ náà nǹkan ètò àwẹ̀ wà tá a fi yanjú problem fáwọn èèyàn ètò àdúrà wà ètò sàárà wà ètò àwẹ̀ wà àwọn àlàlí powder wà lóríṣiríṣi yàtọ̀ sí product tá a máa ṣe fún yín yàtọ̀ sáwọn product àwọn àlàlí powder wà tó jẹ́ special ètò ọ̀ǹtú wà tọ́rọ̀ ẹ bá gba káwọn odidi Al-Qur'ani àwọn chapter àwọn verse àtorúkọ Ọlọ́run fún ẹ ó ti yẹ yín nísìn ẹ wo orú miracle leaves ewé ọ̀tọ̀tọ̀ 100 àti mọ́ Zemzem la fi preserve senna leaf owó effective kò sí ìlú tẹ́ ìwà tá àti lè deliver à ń lo DHL adẹ́ ń lo GIG ẹ̀yin lẹ́ máa sanwó delivery home and abroad là ń sẹ́ndì sí memory booster ìsọ̀yẹ̀ ilé àmì ní ẹni tó ń forí kókó alátakò tó ń jẹun lójú oorun wọ́n jókòó sínú womb ẹ̀ wọ́n jókòó sínú ovary ẹ get all in one natural herbs ó wà effective ó wà lálẹ́wà scientific approved made in India packed in South Africa àbáyọ̀ polówó àwa la ṣe bẹ́ẹ̀ ni àdúrà wa gbà inshallah rahman bulldozer melt fibroid ṣẹ́tìrì they get prostate powder master ó wà effective gidi transformer 1100 power caterpillar fún tọkọtìyàwó láti lè ṣe kíni láti lè conceive inshallah rahman fún sperm kó lè ní mobility so àwọn ètò wà lóríṣiríṣi ayé wa ń dàyàn láàmú wa ń lo òyìnbó bí aláìsí ó ń báráyé fọwọ́ tí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ̀mí òkùnkùn ń dà láàmú ẹ contact Sheikh Afagba àwa ní Abraham Adesanya Lekki Ajah Etiosa Lagos right way lẹ́wà iṣẹ́ tí wọ́n bí wa sínú ẹni tá a dẹ̀ kẹ́kọ̀ọ́ yẹn káàkiri ayé tá a dẹ̀ tún ìwà lẹ́nu ẹ̀ bismillah ta'ala àwọn èèyàn ń lo product wa wọ́n ń dúpẹ́ fọ́lọ́run afàsìkò iṣẹ́ àdúrà fún gbogbo ẹ̀yin fans wa gbogbo ẹ̀yin customers wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé páńpẹ́ ayé ò ní mú yín o ẹ̀gún ayé ò ní gun yín lẹ́sẹ̀ ẹ̀ ní tẹnugbó bí ọwọ́ ẹ̀ ní jẹ́ ogun gbẹ̀yìn ẹran ẹ̀ ní wàkísà kẹ́yìn aṣọ ẹ̀ ní sunbúkà kẹ́yìn ilé inú yín máa dùn ni ogun tó bá ti ṣẹ́nu gbèsè ayé yín kò ní gbérí mọ́ bí aki iná máa múru ìzá àrọ́ dàṣẹ́ àn ayẹkú lálẹ́ òkú ń fàyà
pé wá fún èyíké ìpèníjà both natural and spiritual wá lọ fún full package má wo tó wó bẹ́ẹ̀ ni àdúrà ló ń gba agbára kọ́ Ọlọ́run gba àdúrà gbogbo yín ní àdúrà fídíò yìí ránṣẹ́ máyì kí wọ́n nìkan jàǹfààní jẹ́ káwọn èèyàn jàǹfààní kódà kó ojú obìnrin ṣẹ́ fáwọn èèyàn ládàá ni bismillahi ta'ala inna li zata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí má sálámù wa ilà lè kọ́ yìí.